Aláròyé máa wí o. Àwọn ọmọ Nàìjíríà yìí ti há sí Libya o. Àwọn ọmọ Nàìjíríà méjì yìí ti kó bá ara wọn ní Libya. Méjì lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí wọ́n ń gbé ní Libya táwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Tripoli lórílẹ̀-èdè Libya láwọn kò ní dárúkọ wọn síta nítorí tí ìwádìí ṣì ń lọ lọ́wọ́ nípa wọn ni wọ́n ti jù sínú ọgbà ẹ̀wọ̀n kan lórílẹ̀-èdè náà báyìí lórí ẹ̀sùn ìdígunjalè tí wọ́n fi kàn wọ́n. Aláròyé gbọ́ wípé ó ti ṣe díẹ̀ táwọn agbófinró orílẹ̀-èdè náà ti wọ́n àwọn afurasí ọ̀daràn náà tí wọ́n jìngìrì nínú ìwà ìdígunjalè àti pé ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń lọ káàkiri ìlú náà láti ja àwọn ará ìlú ọ̀hún lólè dúkìá wọn. Ọjọ́ 25 oṣù kẹjọ ọdún yìí lọ́wọ́ àwọn agbófinró agbègbè Tripoli tẹ̀ wọ́n lásìkò tí wọ́n já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù kan láti kó àwọn ẹrù inú ibẹ̀. Lásìkò tí wọ́n yẹ̀ wọ́n wò ni wọ́n rí wípé àwọn afurasí ọ̀daràn náà kò tiẹ̀ níwèé ìgbélùú gidi lọ́wọ́ láti máa gbé orílẹ̀-èdè wọn. Ní báyìí ìjọba orílẹ̀-èdè náà ti láwọn máa ṣèwádìí dáadáa nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn sì máa fojú àwọn afurasí ọ̀daràn yìí balẹ̀ ẹjọ́ láìpẹ́ yìí kí wọ́n lè jìyà ohun tí wọ́n ṣe.